Invest. Ọlọ́run fún yín ní kíni, Ọlọ́run fún yín lálàáfíà. Ọlọ́run ṣe kíni, á pín àlàáfíà, á jogún àlàáfíà fún yín. Ṣé rí lórí social media? Ọlọ, mẹ́wàá ń ṣẹlẹ̀ o, ẹ̀yin èèyàn mi. Tí bá ń sọ pé iná ń jó lórí omi, ẹ sọ pé kí n lọ kó irú ẹ̀wà. Mẹ́wàá ń ṣẹlẹ̀. Very first thing first. These people, torí pé ayé tiwọn ò dáa. Let's understand. Gbogbo ala mọ̀ pé àṣìṣe ilé yàtọ̀ ni. Ẹran iléyá ló ṣì hà mí lẹ́yìn báyìí. Àwọn èèyàn tó ṣe ní àná, wọ́n ṣe ojúde ọba. Ó dùn ó lárinrin. It's just so unfortunate that Awujale is no more alive. But even with that, the tradition keep going. Ṣé I understand this? Mo bá dé orí social media, ni mo wá tún rí wọ́n tún ti ń drag Dorcas. Kí ni ọlọ? Kí ni Dorcas ṣe o? Tẹ̀fí ń drag ẹ̀. Nǹkan rí update ọ̀dọ́ láyọ̀ ọ̀dọ̀ àwọn aráabí. Ẹ mọ àwọn aráabí. Náà tún gbé síta pé òkú ń ṣọmọ ẹgbẹ́ mọ́. Náà gbé síta pé kí ló dé tí ò sí ń bẹ. Number one thing, first thing first. Mo mọ̀ pé ẹ̀kọ́ fẹ́ drag ẹ̀ nìbọn. I think you understand that she's not in Nigeria because even a dummy, a dumb head would know that Dorcas doesn't reside in Nigeria. The last year gan kò sí mẹ́. And number two, kí ló dé tó ẹ tẹ́ ń tọpinpin ọmọdé yìí náà? If you have a life, tí olórí yín bá ní life, bẹ́ẹ̀ ni olórí yín mo máa ẹ̀yin èsì ni olórí yín tí wọ́n ń lo filter kiri. Tó tẹ́ ẹ bá ní life, ṣebí you know if something is going on for you, you won't be tọpinpin somebody that is not in Ìjẹ̀bú Òde, somebody that is not in rẹ́gbẹ́rẹ́gbẹ́. Bẹ́ẹ̀ ṣe ṣe orí burúkú yìí ní gbogbo last year ni. Ẹ tún ti bẹ̀rẹ̀ sí ń ṣe orí burúkú nínú ọdún tuntun. Ṣé nǹkan láìkẹ́ máa ṣe orí ibu ni? Ní gbogbo last year jà ní. Wọ́n ti gba táwọn yẹn sọ pé kò sí òkè nǹkan tí ìjà alájà yín bá fẹ́ ṣe, ẹ lọ ṣe. Ẹ mú oyin dà, ẹ dráàgì ẹ̀ kò sí rọ́tẹ̀ ẹ̀ pamọ́. Ibẹ̀ mo ti rò pé ayé àwọn bíbọ̀ ẹ̀ ó ti bàjẹ́. Àwọn tó jẹ́ pé wọ́n lè lọ ààfin, wọ́n sọ wọ́n di rejected olórí láàfin. Kí lẹ wá rò wọ́n ti mú fò bọ̀? Ibẹ̀ mo ti wò pé ara yín ti balẹ̀ sí ìbárìntì pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ yìí. Dorcas lè ṣì lọ ń drag. Ẹ jẹ́ ìsọ kìíní kan fún yín. Tẹ́ ẹ bá drag Dorcas, báwo lẹ ṣe fẹ́ jẹun wọn in the first place? Báwo lẹ ṣe fẹ́ jẹun? Àti ọ̀gá, àtọmọṣẹ́, àti blogger. Dorcas will be by herself taking care of her children. Una go dey drag her. Still no, ẹ̀yin náà àgùdá yín ò paṣọ èsì dá. Tó bá jẹ́ pé ó ń da fún yín bẹ́ẹ̀ ṣe ń drag ẹ̀ bàbá sọ pé ó ń da fún àwọn pípọ̀ yìí ó tó bẹ́ẹ̀. Ẹ wọ̀gá yín. She is not even confident in herself. Ìgbà tó tún jáde, kéèyàn tún lọ party, kò tún ṣán fíltà mọ́. Fíltà yẹn tó wá ti pọ̀ jù. Ṣáà mọ̀ bí ojú ọ̀gá yín ṣe ní, ṣáà mọ̀ pé onírínkù lójú ni. Èwo ni fíltà tó wá ń jọ àwọn chinko? Kí ló dé? Irú fíltà burúkú wo nìyẹn? Tún ní ra fíltà gidi, ní rówó ra fíltà gidi. Ẹ tún máa lo free version. Ẹ tún máa lo free version. Ẹ̀yin tẹ́ gbé achievement tí yín jáde. Ṣé understand? Ṣé rí àwọn nǹkan wà tó bá ti ju nǹkan lọ? Nǹkan tó máa fi tákà nìyẹn pé ọmọ wo ẹ wo nǹkan táwa ń ṣe nínú tíìmù yín láti last year tẹ́ ti ń drag Dorcas ó ti pọ́dún kan. Kí ni nǹkan ẹyọ kan tẹ́ gbé ṣe mẹ́? Mi ò bóyún o. Àlàyé ọ̀rọ̀ ni. Ẹ̀yin lẹ tọ́nà wọ́rọ̀. Téèyàn wá dẹ̀ sọ̀rọ̀ ń sìn. Ọ̀rọ̀ òdẹ kì í pẹ́ dùn ọ̀gá yín. Ló máa kéyìn ta ló máa bẹ̀rẹ̀ sí sunkún pé kọ́ máa bá òun wá fámílì ẹlẹ́yà tí mú kiri. Kí ni achievement láti last year tẹ́ ti drag èèyàn lórí ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ títí di yé ọdún kan gbáko? Kí lẹ achieve? Ẹ sì wà lórí ẹkún yìí náà. Ọ̀tọ̀ nìyàn tó join ẹgbẹ́, ọ̀tọ̀ làwọn tó ń ké. Tí gbé bá dé wù yín, ṣé ọ̀gá yín wọ̀n lè fi kò lè join ẹgbẹ́ ń bẹ? Ibo ló ti fẹ́ rí 5 million tó máa kó lẹ̀? Ibo ló ti fẹ́ rí 5 million? Tí ọ̀gá yín ò lè join ẹgbẹ́ ni, èwo lẹ́kún lórí sórí ẹjẹ́ kó sì lọ ẹjẹ́ agbọ́ràn. Àwọn ọmọ wà nùgbó, ìyẹn la ṣe rán. Àwọn ọmọ tó wà nùgbó, ní sọ̀rọ̀, rí gbogbo wọn sọ̀rọ̀. Ẹ ti máa kọ́kọ́ ayé wọn ti bàjẹ́. Èwo nu tí àwọn Mesoro ló sọ̀rọ̀ nípa àwọn ọmọ tó wà nùgbó? Dorcas ni.
ṣé Dorcas wà nù gbó ni torí kò yé mi gbogbo ayé ń sọ̀rọ̀ àwọn ọmọ wà nù gbó kó bá wọn kó síta ẹ̀gbọ́n yín ń kó aṣọ rádaràda sọ́rùn as at that age tọ́jà ti tọ́nu ṣọ́ọ̀bù ọba doyin ó rìjẹ́tì mo mọ̀ pé tí bandit bá kọlu àǹtí bandit máa rìjẹ́tì ẹni kì í ṣe pé kínní kò sí nǹkan kan mọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ mójútó ilé ayé tiyín Fálànà ràn tara ẹni là rán ẹran tọ̀gá yín tó ti làbà sí yín lọ́wọ́ ẹ̀ àbí ewu lẹ́kún torí Ọlọ́run kí ni gbogbo rádaràda ọmọdé blogger ṣe bí láyọ̀ tí ẹ̀ bọ́ bí ná láyọ̀ bọ́ bí mo ṣe láìkẹ́ náà mo ṣe máa drag ṣe bó sọ pé òun take a break ni gbogbo iléyà ó máa hàn update ṣé break èèyàn tó sọ pé Bukky ló wà lọ́ndà láyọ̀ ẹni ò parọ́ Bọ́líví tó sọ pé Bukky ló wà lọ́ndà kò parọ́ Ọlọ́run ọjọ́ wo ni Bukky dé tíwọ́ náà ti bẹ́ jáde I mean look at it now ṣe bẹ́ẹ̀ sọ pé ń lọ vacation téèyàn sọ pé ń lọ vacation wàá tẹ̀ lo a week 2 weeks max ò ní post anything máa ti lo a day ṣé vacation 1 day lẹ́wọ̀n ọlọ social media yóò dùn burúkú you are trying to trend it it's not trending ọmọ yẹn lẹ̀ lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ nǹkan ló bà tiyín jẹ́ ó wà nù ẹgbẹ́ ẹ̀yìn náà lè lọ gbé jáde kọ́ má gbà á ó ṣe kinní kan ṣọ́ọ̀gá yín ò ṣèdọ̀tí sínú palace ṣé ọ̀gá yín ò jẹ́ fọtí nínú palace ṣé ọ̀gá yín gan ṣe nǹkan tó ń tini lójú do anything náà báwo ló ṣe máa lọ ṣẹ́yún ìyẹn ọ̀gá yín tó farúgbó ara lọ máa ṣẹ́yún tí ò tí ì yé pé ó yẹ kó lo money after pills tó lọ ń jẹ́ kán rọ sí tí ò lè lo money after pills tó lọ ń ṣẹ́yún wọ́n wá tó fẹ́ dolórí tipátipá tó sọ pé tí máa yẹn ṣe kí ni máa yẹn ṣán wèrè mọ́lẹ́ ni ẹ wọlé ayé ọ̀gá yín ẹ jẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́yẹn báwo la yé ọ̀gá yín ayé Mesoro báwo ló ṣe fẹ́ ta sánsán báwo la yé Mesoro ṣe máa ta sánsán èmi I'm a concerned citizen I'm a concerned tó ṣe rí ẹ̀yìn wèrè tẹ́ wà mẹ́rin ẹ̀yìn ò bá rí káyé ẹ̀ bàjẹ́ kò sí nǹkan tó kàn yín ó ní ọ̀gẹ̀dẹ̀ yín bàjẹ́ ló ń pọ́n ọ̀gẹ̀dẹ̀ àǹtí mà ti rọ́tì tán ó mà ti rọ́tì tán ọjà kékèké tó ń ta kiri ìgbà tó dẹ̀ ti lọ kọlu àwọn alálẹ̀ àwọn òrìṣà sí kò wọ́n ọ̀sẹ̀ anybody tó rọjà wọn ó ní àbí busy ẹ bá ń bè lọ́wọ́ wèrè pé iṣẹ́ wo ló ń ṣe ẹni tó ṣe rìn ìdí ẹ̀yọ́ lọ kò síṣẹ́ lọ́wọ́ anybody òbò náà ń tà kiri báwo lọ if you look at it now if we look at it speaking of let's speak the truth now if we look at it ṣọ́rọ̀ ọ̀tọ̀ sí yín lẹ́nu ìbùkún ara yín ìwọ̀sí kún ara yín ẹ̀gbin kún ara yín ẹ̀yin ṣe rí èébú ara yín mi mọ̀ bẹ́ẹ̀ ṣe ní tìjú Dorcas tẹ́ ń bú kò tí ì ṣe nǹkan ìdọ̀tí tó ẹ̀yin inú tí mi ṣe máa dúró èèyàn list wọ́n máa gbé list jáde ni kábíyèsí tó mọ̀ pé èèyàn méjì ló ń kọlu báwo ni èèyàn ṣe máa dóko nínú pálàsì Ọọ̀ni kò tún lọ máa dóko ní another palace àǹtí ẹ̀ ń dún àlùjọ̀nù méjì ṣe fẹ́ pa ara yín ní irú desperation irú owó burúkú wò lẹ̀ wá ṣe fẹ́ pa ara yín ẹ̀ ń dún àwọn àlùjọ̀nù méjì àǹtí ẹ̀ ń play àlùjọ̀nù síra ẹ̀ wá gbóyún wá ẹ̀ gbóyún ẹ̀sìn tábàdé máa sọ̀rọ̀ wọn sí wọn ní ká mórí wá ká wọ́rùn lẹ̀ ẹ fi ọ̀rọ̀ rẹ́gbẹ́rẹ́gbẹ́ lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ ṣé bí Láyọ̀ ló pòsè pé wọn ò fáyìn wọn ò fáyìn ẹ̀dẹ̀ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kó ṣe nǹkan tó bá wù yín kẹ́ sọ ẹ̀yin náà ẹ tún pòsè pé wọ́n ti lé Dorcas sínú rẹ́gbẹ́rẹ́gbẹ́ kíní kan ẹ jẹ́ kó lè ẹ fi lẹ̀ ẹ̀yin lẹ́dẹ̀ máa jáde tẹ́ máa sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ní proof ẹyọ kan tẹ́ ẹ máa mú jáde ó yá fún wa ní proof pé wọ́n ti lé Dorcas sínú rẹ́gbẹ́rẹ́gbẹ́ ó kàn máa wòye pé orí àwọn pípọ̀ ẹ̀ máa ti dàrú I mean is the obsession yẹn mo máa wò pé ṣe lè ṣe wíìkì kẹ má sọ̀rọ̀ Dorcas engagement máa bàjẹ́ lórí fèjì yẹn àgbà tó ti gbọ́ àwọn ọmọ Dorcas lẹ́nu ẹ̀ nísìn ṣé o lè ṣe wíìkì àtàwọn Mesoro steam àti Láyọ̀ kọ́ máa post Dorcas kò possible Dorcas with the engagement una go feel am kò possible kí ló fẹ́ fi kó no kí ló fẹ́ fi kó wẹ́
èmi ṣáà ń sọ kinní kan tó bá tiẹ̀ lé Dorcas ṣe bó ṣàjọ ìrìn ẹgbẹ́ wọn ti lé àbí kò sí wàhálà. Ọ̀gá yín èwo lórí join níbo ló tẹ̀ ti fẹ́ rí kí aṣẹ́wó tó ra Volkswagen owó á ti bàjẹ́ owó á ti dàbí kọ̀ọ̀kan ibo ló tẹ̀ ti fẹ́ rí 5 million tó máa gbélé ẹ̀yin náà lẹ́ ń sunkún kò ẹ mọ̀ pé the same ẹkún yìí lẹ́sùn last year ṣé ẹ̀ ń repeat show ní báyìí torí kò yé mi the same ẹkún yìí lẹ́sùn last year kì í ṣe ọmọ Ìjẹ̀bú kò fọmọ Ìjẹ̀bú wọ́n lọ gbowó lọ́wọ́ ẹ̀ ní kíní kan ẹ tún ti bẹ̀rẹ̀ sí ní ṣe the same thing repetition ó tún ti di after 1 year repetition lẹ tún gbé jáde tẹ tún bẹ̀rẹ̀ sí ṣe I'm just saying no pé like ṣe kò ń sùn yín ni ó ti sú àwa pé okay give us something tangible ó sọ okay ẹ ti fẹ́ máa dá mọ̀mọ́ sí mọ̀mọ́ ló máa jáde tó máa parọ́ tó ní one evidence pé wọlé Dorcas ẹ bá wa mú jáde because ibi ìlà wà ní ọjọ́ tọ́mọ yẹn fẹ́ bí wọn tẹ parọ́ fún wa láyọ̀ orí bó ṣe mọ̀fọ́ ọjọ́ yẹn mo ti ń ṣáídá ẹ̀ pé eléyìí kẹ kò sí nǹkan tó lè sọ ní ayé yìí tí mo lè trust mọ́ tó ń sọ fún wa pé Dorcas pé Margaret ló lóyún ó lọ kíyàn bẹ́ẹ̀ ni àbúgbà tá a rí tó máa bímọ you look like a fool nígbà yìí ibẹ̀ mo ti ń wò pé ẹ máa wọlé ó tún ti bẹ̀rẹ̀ give us a proof pé wọ́n ti lé Dorcas nínú rẹ́gbẹ́rẹ́gbẹ́ mo máa sọ kíní kan fún yín ṣe rí Dorcas òun ló mọ̀ yín mú lórí social media she knows what will make you to talk so she will deliberately set you people up so that you can talk about her. She's like playing you. She's playing chess. You are playing checkers. How many times am I going to tell you people this thing? Look at that girl is smarter. Oh, gbọ́njú yín lọ. Ẹ má máa gọ̀ fún Dorcas. Oh, nǹkan tó fẹ́ kẹ́ ṣe lẹ́ṣẹ̀. She not dressing up. She not saying anything. She knows that you guys will get triggered. You will assume the worst. And you guys are playing the game. How many times are we going to repeat this cycle? Dorcas is just playing your head. Bó ṣe gbá géèmù fún mọ́mọ́ náà ni tí mọ̀mọ́ dọ̀ ọ̀sẹ̀wọ̀n ènìyàn sórí TikTok. Òun ló tún ti ń gbá géèmù fẹ́yìn. You have to, she knows what she's going to do, that she has to be on your mind 247. She's manipulating you. Oh my God. Oh my God. And you people used to do as if you get sense. Like, please wake up. She's manipulating you. Just because she did not wear clothes, she did not do anything. Of course, she knows that you people are going to talk. Of course, she knows that this is what you people are going to say. We want to lay on. One more they want to put out to you, liar. Oh yeah, give us an evidence. Want to lay Dorcas. Don't just say anything. You've said so many things on this social media space. At the end of the day, you're all about me. Exactly. It's not true. Number 1 point, ìgbà tó jókòó ti Dorcas nígbà tó lóyún tó bẹ̀rẹ̀ sí ń sọ oríṣiríṣi kò lóyún nǹkan ló dì sínú wọn ò rí lọ́sítù kò sí lọ́sítù tó sọ oríṣiríṣi at the end of the day kí ló ṣẹlẹ̀ no be you dey drag the pikin now you look like a fool that time Olo and I pity you go oh my God after all this orí burúkú tó ṣe lọ tó ṣe bọ̀. At the end of the day, you just mess yourself. Ẹ tún ti bẹ̀rẹ̀. Boy, mi tẹ̀ ń sọ kíní kan. Àti gbọ́ ti Dorcas. Tí ayé Mesoro tó ń wọ̀nyí, kí la máa ṣe sí? Ayé Mesoro tó ń tí ò sẹ́nibọ́dì. Àwọn kékèké tó ṣe ń súnmọ́ tẹ́lẹ̀, wọn ò fẹ́ súnmọ́ mọ́ sí ìgbà tó bá ti bá sùn. Kí la máa ṣe sí yẹn náà? That is what I'm saying. Wípé ẹ̀yin rò pé Dorcas ló worst. Ẹ̀yin yìí tún worst. Ẹ̀yin tó worst ju Dorcas lọ. I swear to God. There's nothing to write home about. Nípa ọ̀gá yín. Yes, I'm not lying now. Oh yeah, iṣẹ́ wo ló ń ṣe kò ní? Ṣọ́ọ̀bù wo ló ní kò ní? Skill wo? Báwo ni gbogbo ìyá mẹ́ta ló jókòó gbẹ̀? Òbò gan ó ti lami. Òbò ti di iron condemn. Kí ló kù? Ẹ̀yin lè dẹ̀ máa jáde tẹ́ máa rí arítẹ́ni mọ̀ wí tẹ́ máa rí téèyàn kan tẹ́ máa sọ. Ṣebí ọmọ yẹn níṣẹ́ lọ́wọ́
ó ní iṣẹ́ tó ń ṣe, ó ní empowerment. Kí ló dé tí empowerment ti Mesoro tó forí sọ̀gì? Ẹ wò, ẹ̀yin lẹ́tẹ̀ ẹ̀ ráyé, kò sí wàhálà. Níbi ìlànà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń sọ, ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń drag Dorcas ni, no? But at the end of the day náà, ẹ̀yin náà lẹ́tọ́ máa gbèrè ìtìjú. Ojú òtẹ̀ kì í tí ìyàn Ọlọ́run, ẹ̀ ní ìtìjú o, ẹ̀ ní ìtìjú Ọlọ́run.